Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò ìfẹ́ dẹ̀ jẹ́ kí á gbàdúrà olùfẹ́ wa wọn olùpamọ́ wa aláàánú wa agbẹ́yìn ga ṣe yín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà fún oore ọ̀fẹ́ láti túrí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù kọkànlá a gbàdúrà wípé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa nínú ẹbí wa nínú iṣẹ́ wa ẹ̀yin Olúwa yóò fún òpin sí ẹ ó fún wa ní àṣeyọrí tó yanrantí ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ẹtì ọjọ́ keje oṣù kọkànlá àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àdúrà ọpẹ́ àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ kẹrìnlá orin Dáfídì orí 50 ẹsẹ̀ kẹrìnlá rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run kí o sì san ẹ̀jẹ́ rẹ fún ọ̀gá ògo nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí 100 ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún orin Dáfídì orí 100 ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún ẹ ó yọ ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sin Olúwa ẹ wá ti ẹ̀yin ti orin sí iwájú rẹ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run o òun ni ó dá wa tirẹ̀ ni àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yin ti ìyìn ẹ máa dúpẹ́ fún kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ nítorí tí Olúwa ó pọ̀ ní oore àánú rẹ̀ kò sì ní ìpẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran ni wàyí ẹ jẹ́ ká gba àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní ká gbà ní èní ọjọ́ ẹtì àdúrà àkọ́kọ́ Olúwa o ṣeun fún ẹ̀bùn ìgbàlà nípasẹ̀ ọmọ rẹ Jésù Kristi o ṣé tí o gbà mí là tí o sì mú mi wá sínú ìmọ́lẹ̀ rẹ àdúrà kejì Olúwa o ṣeun fún ìdáríjì ẹ̀ṣẹ̀ mi o mo dúpẹ́ pé òun ṣàánú fún mi ní ìgbà gbogbo bí ó tilẹ̀ jẹ́ pé mi ò yẹ fún un ìkẹta Olúwa o ṣeun fún ìfẹ́ rẹ àìlóṣùwọ̀n sí mi kódà nígbà tí mo jẹ́ aláìṣòtítọ́ ìwọ jẹ́ olódodo síbẹ̀ o ṣeun Olúwa fún gbogbo ìlérí rẹ sí mi o ṣeun nítorí mo mọ̀ pé wọn yóò ṣẹ dandan ní orúkọ Jésù àdúrà ìkarùn-ún Olúwa o ṣeun o nítorí ọjọ́ ọ̀la mi wà nínú rẹ o ṣeun nítorí mo mọ̀ pé ìwọ yóò mú wá sí ìgbà ìkẹyìn tí ó ní ìrètí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ ní orúkọ Jésù àdúrà kẹfà Olúwa o ṣeun fún ìdílé mi àwọn ọ̀rẹ́ mi àti àwọn ará ìjọ ìbílẹ̀ mi àti gbogbo ènìyàn tí ń gbé ní agbègbè mi mo dúpẹ́ gan-an fún ẹ̀bùn ìbáṣepọ̀ ìkeje Olúwa o ṣeun fún ìpèsè oúnjẹ fún mi ìpèsè ilé gbígbé àti àwọn ohun tí mo nílò lójoojúmọ́ nítorí rẹ ni mo ṣe wà láàyè o mo dúpẹ́ gidigidi kókó àdúrà kẹjọ Olúwa o mà ṣeun nítorí o gbà mí lọ́wọ́ ipá òkùnkùn o pa mí mọ́ kúrò nínú ibi ojoojúmọ́ mo sì dúpẹ́ ní tòótọ́ ìkẹsàn-án Olúwa o ṣeun o fún àwọn ìpèníjà àti àwọn ìdánwò tí mo ti kọjá sẹ́yìn Olúwa mo mọ̀ pé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ dáadáa ni mo sì dúpẹ́ nítorí o máa fún mi ní ìṣẹ́gun ní ìgbà gbogbo kókó àdúrà kẹwàá o ṣeun Olúwa fún gbogbo ilẹ̀kùn tí o ṣí àti àǹfààní tí ó wá sí ojú ọ̀nà mi ó mú mi ṣe rere torí náà mo dúpẹ́ gan-an ni o ìkọkànlá Olúwa o ṣeun fún iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ rẹ tí ó ń wá sọ́dọ̀ mi nípasẹ̀ onírúurú àwọn ohun èlò tí o fi àmì òróró yàn àti ìwé kíkà olójoojúmọ́ yìí mo dúpẹ́ ní tòótọ́ fún ìdàgbàsókè àti ọ̀rọ̀ rẹ tí ó mú wá sínú ayé mi Olúwa o ṣé ìkejìlá àwọn àdúrà tìrẹ sí Olúwa àwọn àdúrà ìdúpẹ́ tìrẹ sí Olúwa kókó ọ̀rọ̀ ìtumọ̀ ìtẹ̀síwájú ní ìjọba Ọlọ́run jẹ́ iṣẹ́ pípé àti ìfarajì ju ti tẹ́lẹ̀ lọ ẹ jẹ́ á sọ pé Olúwa o ṣé fún oore ọ̀fẹ́ ńláńlá o fún wa ní oore ọ̀fẹ́ síwájú àti síwájú ti láti farajì àti láti lè máa dúpẹ́ lọ́wọ́ rẹ kí a má ṣe jẹ́ abara amóore jẹ nítorí Yorùbá sọ pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni Ọlọ́run yóò ṣe ṣàánú fún wa yóò fún gbogbo wa ní ọkàn ìmoore
ní orúkọ Jésù. Àmín. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò dá àwọn àdúrà yín. Ó dàbọ̀.